Ọkùnrin kì í sábà fi obìnrin sílẹ̀ nítorí àgbèrè, torí wọ́n máa ń mọ̀ lọ́kàn wọn wípé àyè wà fún àtúnṣe. Ọkùnrin kì í sábà fi obìnrin sílẹ̀ nítorí àìkójú òṣùwọ̀n, ṣùgbọ́n ní gbogbo ìgbà tí ó bá jẹ́ wípé ilé ayé ti nira fún wọn, tí ilé ayé bá gbógun tì wọ́n láàrin ìgboro, tí ọkàn wọn kò bá balẹ̀, tí wọ́n káyà sókè wá sínú ilé, tíbi tó tún lọ tún dàbí ọrùn àpáàdì nínú wọn, ọkùnrin lè gbé ẹsẹ̀ kan láti tẹ̀síwájú ní gbogbo ìgbà tó bá ti rí i pé ibi tó ń fọkàn sí láti sinmi, ìkáyàsókè àti wàhálà ló tún jẹ́ fóun. Ọkùnrin, àdámọ̀ wọn ni wípé kí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n, kán sì máa pàṣẹ. Ní gbogbo ìgbà tí àṣẹ rẹ̀ bá ti wá di fífi wọ́lẹ̀, ní gbogbo ìgbà tí èrò ọkàn rẹ̀ bá ti di títakò, ní gbogbo ìgbà tó ṣe pé ohun tó bá ti ń sọ ní di èdè àìyedè, ọkùnrin lè tún síwájú kó fi irú ilé bẹ́ẹ̀ sílẹ̀ nígbà tí obìnrin ò rò sí. Tí ọkùnrin bá ṣàdédé yí padà nínú ilé, àbó gbégbèsè láti tẹ̀síwájú nínú ayé rẹ̀ láì fi tóbìnrin ṣe, ó yẹ kí obìnrin náà bi ara rẹ̀ léèrè yìí pé ṣé ìfọ̀kànbalẹ̀ ni mo jẹ́ fún un tàbí wàhálà. Ọkùnrin, ní kékeré ni wọ́n béèrè lọ́wọ́ obìnrin, ó sì ṣeé ṣe kó má jẹ́ pé ní tí ọkàn rẹ̀ ń retí ni tí wọ́n fi ń pàdé rẹ̀ ní gbogbo ìgbà. Tí ọkùnrin bá fi lè yíjú padà, àti bojú wẹ̀yìn kì í rọrùn mọ́, ló fi tọ́ tó yẹ kí ó kí gbogbo wa ká máa mọ tá à ń bá ń ṣe. Ọkùnrin ò wá ẹni tí wọ́n jọ máa fi agagbága, ẹni tí ó máa pọ́n wọn lé, tí ó máa bọ̀wọ̀ fún wọn ni wọ́n wà. Tó bá ti di pé ọkùnrin kò sọ̀rọ̀ mọ́ nínú ilé, kìí ṣe pé o ti ṣẹ́gun àbó ti gbà sí àṣẹ tiẹ̀ lọ́kàn, má lọ rò wípé bó ṣe fẹ́ kó máa ṣe ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe. Ìgbésẹ̀ míì ti wà nínú ọkàn rẹ̀ tó ti ń gbé, àbí ìgbésẹ̀ míì ti wà nínú ọkàn rẹ̀ tó fẹ́ gbé ni. Tó bá ti di pé gbogbo ohun tí ń sọ ló ti ní àtakò nínú, gbogbo àṣẹ tí ń pa ló ti bẹ̀rẹ̀ sí ní wọ́lẹ̀, gbogbo ohun tó fojú sí ni kò rí látọ̀dọ̀ tiẹ̀ mọ́, wàhálà kékeré kan tí ń bọ̀ nìyẹn o, ó yẹ kó o ṣọ́ra ṣe. Ẹni tá a fọkàn sí pé yóò jẹ́ bí olùdámọ̀ràn, abíní tí a fọkàn sí pé yóò di ẹni tá a lè fọkàn tán tá a kó àṣírí lé lọ́wọ́, tó bá ti wá jẹ́ pé òun gangan lolórí ogun ní gbogbo ọjọ́, tó jẹ́ pé òun gangan lolórí wàhálà ní gbogbo ìgbà, ìmọ̀ràn ò sí mọ́, ìjà ní wà, èdè àìyedè ní fi ń pàdé gbogbo ọ̀rọ̀ àlàáfíà tó ń bá sọ. Ọkọ ọkùnrin lè fọ́ sí méjì tí ó sì ní ṣe ń lẹ̀ papọ̀ tàbí súnmọ́ra wọn mọ́. Lọ́jọ́ kan, mo wá àbúrò bàbá mi lọ sínú ilé wọn. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé bí mo ṣe tètè jí débẹ̀ tó n kò bá wọn nílé. Mo béèrè lọ́wọ́ aya rẹ̀, níbo ni bàbá mi lọ? Ó sọ fún mi pé wọ́n ti jáde láì dágbére fóun. Wọn ò sì sọ pàtó ibi tí wọ́n mórí lé gan. Nítorí ohun tí mo fẹ́ rí fún wọn fún tó ṣe pàtàkì tó mú mi lọ́kàn, mo pinnu láti lọ wò wọ́n níbi tí wọ́n ti ń tajà, tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn gan. Nígbà tí mo débẹ̀, láàárọ̀ kùtùkùtù tí ò ti yẹ kí wọ́n ṣí ṣọ́ọ̀bù wọn sílẹ̀ ni mo ti bá ṣọ́ọ̀bù wọn ní ṣíṣí. Títí tí mo fi wọlé, n ò mọ̀ pé nìkan kan bọ̀ wá síwájú àwọn. Ohun kan tí mo kíyèsí kí n tó gbẹ́sẹ̀ sẹ́nu ọ̀nà ni pé mo gbọ́ tí wọ́n ń báyàn kankan sọ̀rọ̀ nínú ṣọ́ọ̀bù. Ṣùgbọ́n nígbà tí mo wọlé tán o, n kò rí ẹnikẹ́ni níwájú wọn. Títí mo ṣe dúró tó bí ìṣẹ́jú 2 sí 3, wọn ò tiẹ̀ fọkàn sí rárá pé mo wà níwájú àwọn. Ṣùgbọ́n wọ́n gbé gíláàsì uwogbe tí wọ́n pè ní dígí kan síwájú tí wọ́n bá sọ̀rọ̀ bí ẹni pé ẹnìkejì wọn ni. Mo fún wọn lára balẹ̀ kí wọ́n sọ gbọ́n tí wọ́n sọ tán. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, mo rí pé ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn wà níbẹ̀. Mo dákẹ́, ẹnu mi ò gba ìyápàdí mọ́, n kò lè pè wọ́n níjà pé kí ló dé tí wọ́n ṣe bẹ́ẹ̀. Nígbà tí wọ́n parí ọ̀rọ̀ tí mo jókòó síwájú wọn, wọ́n nígbà wo ni mo wọlé? Mo ní mo ṣe wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ nu. Mo dágbọ́ fi rọ́ sí i kán má bàa mọ̀ pé mo ti gbọ́ díẹ̀ nínú tí wọ́n sọ. Bàbá, kí ló dé tẹ́ kọjú sí gíláàsì tẹ́ ń bá sọ̀rọ̀? Wọ́n ní ara àwọn làwọn bá sọ̀rọ̀. Èkejì mi ni mò ń bá wí. Kò sẹ́ni tí mo lè fi ọ̀rọ̀ mi lọ̀ mọ́ ni, ló jẹ́ kí n wá kọjú sí èkejì mi. Tí ohun gbogbo tí mo bá ti fẹ́ sọ ní di bí ogun bí ogun. Ìmọ̀ràn gbogbo tí mo bá ti fẹ́ gbà ní di bí wàhálà ní gbogbo ìgbà. Àti sùn látàlẹ́ dilẹ̀ mọ́ gan ìnira ni fún un. Wọ́n ní táwọn bá fi ẹ̀gbẹ́ lélẹ̀ láti sùn, ó ṣeé ṣe kí wọ́n fa wọn láṣọ padà sẹ́yìn, kí wọ́n tún láwọn kọ́ńtínù ìwàhálà táwọn ti bá wọn fà látàárọ̀ wá. Kò sígbà kankan tínú àwọn dùn láti àárọ̀ títí dalẹ́ rí. Bẹ́ẹ̀ ni kò sígbà kankan táwọn fojú lóorun láti alẹ́ dilẹ̀ mọ́. Ó ti fẹ́ máa ṣàkóbá fún ilé ayé àwọn. Táwọn bá ti wá wọn tó yẹ káwọn bá sọ̀rọ̀ táwọn ò bá rí, àwọn ò gbé dígí àwọn síwájú o, àwọn máa bẹ́ẹ̀ nìkejì àwọn sọ̀rọ̀. Mo kàrà fún wọn nímọ̀ràn kékeré ni mo kú ńbẹ̀. Ṣùgbọ́n èyí ló fún mi lẹ́kọ̀ọ́ tó jẹ́ kí wọ́n bá yín lónìí o. Kíyèsí báwo ló ṣe ń ṣe iṣẹ́ olólùfẹ́ rẹ nínú ilé. Ìwọ ni kó wá kíyèsí báyìí o. Irú èèyàn wo ló jẹ́ sí ọkọ rẹ nínú ilé? Irú wa wo ló ń hù sí láàrin ọ̀dẹ̀? Bó ló ṣe fi lọ́kàbalẹ̀ tàbí gbé lọ́yà gbóná tó? Tí ọkùnrin bá ti gbé ìgbésẹ̀ kan síwájú, ó ṣeé ṣe kó má bójú padà sẹ́yìn mọ́. Kí n tó máa lọ, Bashiru James Ifágbàmílà Àdìsá rèé,
wòlíì láìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀, dákun bá mi wò ó, ronú sí dáadáa. Kí ni nǹkan tí wọ́n ń ṣe tó rò pé lè pín ilé rẹ ká? Kí ni aya rẹ ń ṣe fún ọlọ́dẹ̀ tó lè mú ọ tẹ̀síwájú láìbẹ̀yìn wò mọ́? Bá ń kọ sí comment station kí a jọ jíròrò, ká jọ gbara wa nímọ̀ràn, ká sì wọ ọ̀nà àbáyọ sí. Ẹ̀yin mọ̀mọ́ wa, ẹ kíyèsí lẹ́ẹ̀kan sí o, kó tó di pé ìpínyà dé tí ò ní látúnṣe mọ́. Ẹ má gbàgbé nínú fídíò mi nǹkan ṣáájú, mo sọ wípé gbogbo ọkùnrin kọ́ ló ń retí ìbálòpọ̀, gbogbo ọkùnrin kọ́ ló ń retí ẹni tó mọlé túnṣe, gbogbo ọkùnrin kọ́ lẹ lè mú mọ́lẹ̀ nítorí pé ẹ mọ nádà, gbogbo ọkùnrin kọ́ lẹ sì lè wò pé nítorí ọ̀yàyà tẹ́ ń ṣe ẹ ti ṣẹ́gun rẹ̀ tán pátápátá nù. tó Bashiru James Fagbamila Adisa rèé, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé e kalẹ̀. Àìkéwú kàwé kẹ́kọ̀ọ́ nímọ̀ lóye ó ti dààmú mi púpọ̀ látẹ̀yìnwá, ṣùgbọ́n èèyàn ọlọ́gbọ́n ayé tẹ gbọ́ngbọ́n ṣáṣá bíi ifá, gbogbo èèyàn ọ̀mọ̀ràn tẹ mọ oyún ìgbín tí ń bẹ nínú karahun, ẹ bá ń fòye gbé, ẹ bá ń fi làákàyè gbà, kẹsì bá ń tẹ sílẹ̀ bó ṣe yẹ kí n ṣe gan. Àìlóye inú ti fi mí ṣe nǹkan tó pọ̀ o, ṣùgbọ́n ṣá màá tún padà wá toró kù lẹ́yìn tí mo tún fẹ́ bá yín sọ. Ẹ ṣé, mo dúpẹ́.